Tèmi ṣàlàáfíà lẹ́wà, alhamdulillah. Màá play voice note kan sí, ó ní conclusion the last one tí mo ṣe yẹn nípa Koiki Yoruba Nation. Yes, mo ní láti ṣe eléyìí nítorí pé mo ti mẹ́nu bà ní the last one yẹn. Èmi interpreter lèmi fún ẹ̀yin kan tẹ́ fẹ́ mọ bú mi. Wọ́n kọ́ èmi dáadáa ni èmi ò fi ní bú àgbàlagbà arúgbó bí ìwọ tó bú mi yẹn. As àgbàlagbà arúgbó bí ìwọ yẹn, ó yẹ kó lè mọ̀ pé interpreter ni madam yìí, kò yẹ kí n bú ọmọdé yìí. Ṣé kò yẹ? Ṣé èmi ni scammer? Èmi ni mo kó Yoruba Nation jẹ, àbí mo gbé voice note yìí jáde? Ṣebí èèyàn kan náà ló push ẹ̀ sí mi. Èmi ní doctor ọkọ àti ìyàwó ni èmi. Voice note tí mò ń retí, ó ní voice note tá máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ lórí ọkọ àti ìyàwó. Especially irú ìwọ yẹn tó bú mi yẹn, irú yín ni wọ́n ń dóyàwó yín nínú mọ́tò. Báwo la ṣe fẹ́ ṣe tá fi fẹ́ kọ̀pẹ̀? Mo fẹ́ ká gather story, ká wá advice nípa ẹ̀. Ìwọ fẹ́ mọ bú èmi. No problem. Torí pé wọ́n kọ́ èmi dákẹ́, èmi ò ní bú ọ. Mo bú entity ní. Mo bú entity ní. Tó bá wá dijọ́ mi ní bú ẹ. Wàá rò pé ayọjọ́ ń gbé ni. Mi ò fẹ́ porúkọ ẹ kí n mọ̀ fún ẹ ní cheap publicity. But mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹni tẹ́ bá ní àyà láti wá bú mi, mo fẹ́ kẹ́ ẹ ronú pé interpreter ni mí. So the second point mo fẹ́ lọ tó jọmọ́ title. Okay? The second point tí mo fẹ́ lọ ó ní pé èmi ò tiẹ̀ ever gbọ́ rí, bóyá ẹ̀yin kan ti gbọ́ rí pé Yoruba Nation caucus wọ́n ti káǹtì Bola Ahmed Tinubu worthy to be their first president. Èmi ò mọ̀ pé wọ́n ti káǹtì bàbá yẹn worthy of that. Wallahi èmi ò mọ̀. Kí ló wá fa wàhálà? Nígbà tẹ́ ti believe pé bàbá yìí ẹ ti believe nínú bàbá yìí pé ó lè lead yín. Kí wá ló fa wàhálà? Kí ló wá fa so much enmity? Bàbá yẹn sọ wípé òun believe ní one Nigeria, just like àwọn bàbá ayé ìjọ yẹn bí kákọ́sì àwọn Nnamdi Azikiwe àtàwọn Awólọ́wọ̀, ó náà òun believe ní one Nigeria. Ṣé nítorí pé iná wọ̀ ó ní wàhálà fi wá ṣẹlẹ̀? Nígbà tó ti wá jẹ́ wípé ẹ má ṣì mí gbọ́ o, tó ti wá jẹ́ pé ẹ̀yin kan wá believe nínú bàbá yẹn pé ó worthy to be a president of a great Yoruba nation tọ́lọ́run wá fún ní Nàìjíríà. Ṣíṣe ló yẹ kẹ́ ẹ ṣe sùúrù, kẹ́ ẹ má ṣọ̀tẹ̀ lórí bàbá yìí. I'm not for anyone o, I'm not for anyone. Ẹ lọ bẹ̀rẹ̀ fídíò mi bí fídíò bá ṣe wá, bá ṣe interpret ẹ̀. Bí mo bá ṣe rí, tí mo bá ṣe rí fídíò yẹn, lèmi ó ṣe interpret ẹ̀. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ wípé Yorùbá ni antagonist Yorùbá, àmọ́ Yorùbá bẹ́ẹ̀ yẹn. Ṣé ẹ rí Buhari bó ṣe ṣe tó rí ṣe? Ẹ lè rí average Hausa person kó condemn ẹ̀. Ẹ lè rí average Hausa person kó condemn ẹ̀. Tí Ọlọ́run bá gbé débẹ̀ in court, tí Ọlọ́run bá gbé débẹ̀, ẹ mọ́ ṣọ̀tẹ̀. Yoruba Nation máa wá, it's a gradual process. Yoruba Nation máa wá, it's a gradual process. Yoruba Nation ò dẹ̀ lè wá pẹ̀lú kákọ́sì àwọn scammer. Mo fẹ́ a máa gbọ́ voice note kan tó fi confirm pé wọ́n ti rí aṣíwájú worthy to be a president before. A jẹ́ pé Ọlọ́run ti mọ̀ọ́mọ̀ yàn. Èmi ò support anyone o. Èmi ò support anyone bí mo ṣe interpret gbogbo ẹ̀ ní o. Dókítà ọkọ àti ìyàwó ni mí. Ẹ̀yin lẹ send mi ní fídíò tí mi need. Mo lè fẹ́ analyze ẹ̀ kí n tó padà lọ sórí program mi special. Ẹ má jẹ́ antagonist. Ẹ má jẹ́ antagonist. Ẹ fún wọn ní full support. Ẹ wá rí tẹ́ ẹ bá jẹ́ antagonist. Tọ́lọ́run bá gbé débẹ̀ tẹ́ ẹ ṣe antagonist. Nírọ̀rùn. Yoruba Nation á máa gbà. Ẹ̀yin ẹ mọ̀ wò. Bàbá yìí náà, àwọn náà ní ọpọlọ. Mo sọ nínú fídíò yẹn. Mo ní èèyàn lè burú kó jẹ́ pé Ọlọ́run ó yí padà. Èèyàn lè burú. Mo ní bàbá yìí gan gbọ́n nínú news pé àwọn gan stories tó surround wọn ó wà controversial. I'm not for anybody. Ọ̀rọ̀ t'Olúwa láṣẹ. Tẹ́ bá wá decide pé mi lè fẹ́ bú, wallahi mi ní dáríjì yẹn náà mọ́. Màá gbé picture àtorúkọ ẹ̀ jáde. Tí n bá wá sọ̀rọ̀ rẹ̀ sórí ẹ̀, wàá rò pé ọjọ́ ń gbénu lé ní wallahi. Mi ò dẹ̀ ní fẹ́, mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò mí
ọlọ́pọlọ ní ẹni fẹ́rù ẹ̀ interpreter lèmi ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí normal Hausa average person kò antagonize Buhari despite the fact pé bó ṣe ṣe yamayama títí débi pé cashless ẹ lè rí búbú tí àyèdè mi bá bú pé Buhari wọn ò ní sọ wọn kàn tọ̀nà sẹ́rìn ni wọn ò rẹ́rìn wọn lọ́n tí wọ́n ni Yorùbá nation Yorùbá people ṣébi tẹ́ máa kú sí nìyẹn lórí ọ̀tẹ̀. Conclusion yẹn. mo ṣe gbọ́ yín mo ń gbọ́ yín. mo ń gbọ́ yín lọ ṣe ń sọ̀rọ̀. ẹ máa sọ fún wa ń gbà yẹn wípé ká máa dá owó padà sí ìlànà yìí wípé ká máa dáwó sínú ti kílẹ̀ pè ti UK. mo wá nínú èmi mi ò bá wọn dá sí gbogbo yẹn nítorí mo mọ̀ pé èmi ò ní ṣe sínú ìlànà UK ni mò ń dá owó mi sí. Ok, nínú Bọ́lá mi support ni wọn nínú Bọ́lá Ahmed Tinubu president elect wa excellency your excellency his excellency àti kakos Yorùbá nation àwọn tó ń kówó jẹ yẹn ta ló lóòótọ́ jù ṣé bàbá tó ní òun remain ní Nàìjíríà òun kọ́kọ́ ṣe president Nàìjíríà tó dẹ̀ fight tó dẹ̀ débẹ̀ anyhow àtàwọn tó ń kówó jẹ tó ń kówó Yorùbá nation jẹ ẹ̀yin tèmi tẹ́ ní ọpọlọ láti gbọ́rọ̀ ta ló lóòótọ́ jù ẹ jọ̀ọ́ ẹ má jẹ antagonist ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ ìmọ̀mọ́ tó sọ̀rọ̀ yìí ní àwọn ti tired of putting money inside àpẹẹrẹ àwọn wà ń lu òyìnbó wọ́n ṣe wàhálà ẹ̀yin kan wá fẹ́ mọ kówó yẹn jẹ ẹni nítorí Yorùbá nation kíní wa ni ó kò ní kíní rẹ ni kíní rẹ ni wàá mọ kówó jẹ kíní wa ni wọ́n ṣìwé kan ẹ dúró sànsàn ẹ dúró bí ọmọ ogun ẹ dúró bí ẹni pé yes Yorùbá nation yìí a fẹ́ gbà ni èmi sọ̀rọ̀ pẹ̀lú làákàyè o ìwọ tó bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú otherwise tó bá come for me I will surely come for you. And I don't do my owó mi once in a year mo máa ń dá gbogbo owó mi àfi tá a bá fẹ́ ṣe nǹkan tó bá bù fún wa kí n sọ tó jẹ́ tèmi kúrò bẹ́ẹ̀. nígbà tí mo gbọ́ yẹn bí mo ṣe yọra mi kúrò nínú ìlànà láti ìgbà yẹn tó ti ṣe mítì yẹn tán ni mo mọ̀ pé nítorí owó tá a dá láti fi gbé ẹjọ́ Èkìtì nígbà tí wọ́n máa ṣe kọ́ ṣé kìí ṣe fọ́n da ẹjọ́ yẹn rú ni ẹ béèrè pé bo ni owó wà. ànáyà tá a gbà wọ́n ní wọ́n fún un lówó owó ìpínlẹ̀ ṣe owó kékeré. wọ́n ní wọ́n àwọn lówó nítorí ẹ̀ ni wọ́n fi collapse ẹjọ́. ṣé irú ìgbésí ayé táwọn olórí burúkú tí tó ń pera wọn ní mídíà ṣé ìgbésí ayé tó fẹ́ ká máa gbérò nìyẹn ni. tó bá jẹ́ kí nìkan tá à ń ṣe agitators ṣé bí fún Yorùbá nation ni. tí a bá gbọ́ tọmọdúnkà bá ń sọ̀rọ̀ mo kọ́kọ́ fẹ́ pè é kí n bá sọ̀rọ̀ ọmọ ìyá nígbà kì í ṣe ayé báyìí ọkọ mi sọ pé fi sílẹ̀ ọmọ ìgbé ò lè ṣe kó má ṣègbè. èpè ni màmá yẹn ṣe láàrin yẹn ọmọ ìgbé ò lè ṣe kó má ṣègbè ẹ̀yin èèyàn ẹ wà careful ẹ mọ àwọn ẹlẹ́yìn òkè ẹ wà careful in your dealings ṣe ti gbọ́ you cannot be eating people's sweat ṣó yẹ yín bẹ́ẹ̀. nọ́mbà ẹ wà lọ́wọ́ mi nítorí tí a bá ń ṣe ní ayé báyìí á dẹ̀ jókòó ìgbàgbọ́ nígbàgbọ́ ló gbé ra ẹ tí bàbá Èkìtì bá gbé báìbù tó bá wàásù onígbàgbọ́ ló gbé ra ẹ. ẹ rò pé Ọlọ́run dé ni tí wọ́n bá ń wàásù. pé ṣé nǹkan tẹ̀ ń ṣe tó dáa bí bàbá bá bẹ̀rẹ̀ iṣẹ́ àfi sọ pé bàbá ló máa gbé wa dé ilẹ̀ lérí ẹ̀dẹ̀ rántí àwa kọ́ la yan bàbá ló fi ẹsẹ̀ rìn wá ẹ̀rọ rántí ní around April ìyá 2020 ni bàbá dìde nígbà tá a kọ́kọ́ bá aṣíwájú sọ̀rọ̀ ìpè ká aṣíwájú ó lóun ò lè kúrò nínú Nàìjíríà ìpè ká jẹ́ kó kọ́kọ́ ṣe ìjọba Nàìjíríà mo rántí ìgbà yẹn kí gbogbo yín tó gbà ẹ̀ tí ìgbà nígbà yẹn ní orí heritage màmá Erelu ló ṣiṣẹ́ yìí nígbà yẹn tó bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n gbé Tinubu wá onírárá ipe ká jẹ́ kí ipe wọ́n Nàìjíríà ló ń ṣe wọ́n ní kó kúrò nínú Nàìjíríà kó máa bọ̀ ní àárín wa ipe kan wá kọ́kọ́ ṣe first president wa aṣíwájú sọ pé no àti bẹ̀ láti bẹ̀ bàbá Adébánjọ náà wá sórí ètò.
ọ̀rọ̀ lẹ́rí yẹn ẹni tèmi ibi tí màá ti stop fídíò ṣì pọ̀ lẹ́yìn o but I wish to stop here. ṣẹ́yìn náà rí i pé once upon a time Yorùbá nation ti invite Bọ́lá Ahmed Tinubu pé kó wá jẹ́ first president bẹ́ẹ̀ ó ní rárá òun believe nínú one Nigeria. So nísìnyí Ọlọ́run tí fún wa ní Yorùbá nation Ọlọ́run sì ti elect òun ó kù tíntín kó débẹ̀ tọ́lọ́run bá lè gbé débẹ̀ you understand ẹ má sọ̀rọ̀ ayé di antagonist wẹ́rẹ́ a máa realize Yorùbá nation wẹ́rẹ́ a máa realize Yorùbá nation. Àwọn Bọ́lá Ahmed Tinubu náà àwọn náà wọ́n ṣàpọ̀dà wọ́n á mọ what to do tẹ́ bá fún wọn ní full support. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ jọ̀ọ́ ẹ fún èmi ní fídíò tí mo desire. Thank you.